ò sí nílé gbogbo ayé ni yóò mọ̀ bí n bá ti dé ẹgbà porin ló wọ̀lú bí kinní olólà jù báńkì lásán nínú igbó àwọn ẹranko wá wọ̀ṣin mo ti dé Tanzuma ẹ̀pà lọ́lọ́ àgbà ló ń sọ̀rọ̀ kọ́mọdé máa wòye ni. wọ́n ní kí n máa jẹ́ Tanzuma gbà ẹ̀ tó lẹ́yìn ìgbà náà la bá ń gbọ́ Pasuma ẹni mo ṣe hostel kò sẹ́ni tí ò mọ̀ ìdẹ́ ṣe Ìjẹ̀bú-Òde nìkan ló ti blow títí dèkó everywhere ni láfítà tèmi ṣe lòun ṣe yẹn sọ ní ti Adéṣọ̀kan nínú ẹ̀ náà ni mo ti kọ ẹ̀fọn tó bá lé ẹ lọ́yàn fi sùúrù pa nínú pa láti mú pàpàpà jáde nínú nǹkó láti yọ condemn sójà ọyàn ẹ̀lẹ̀ tó mì kò ní já lọ́la kó ṣe òní wípé ẹ̀fọn tó bá lé ẹ lọ́yàn tó bá fi sùúrù pa èèyàn á dàbádàbọ̀ ọyàn yẹn náà ó dẹ̀ lè já èmi ti ṣe yẹn káwọn òbésèré tó dé wọ́n máa ń já kẹ̀ẹ̀nì àtẹ̀sọ èmi náà máa ń gbọ́ even níjẹ̀bú-Òde táwa yìí náà táwọn ẹlòmíín bá lọ play inú àwọn olórin yẹn wọ́n á tún fúnra wọn padà sọ fún mi pé nígbà tó stage kan àwọn tó ti mọ̀ mí ti pẹ́ sọ pé orin Aliu báyìí oní kókọ́ adé láwọn fi gbowó lágbo ọmọ ṣàjẹ tó lóyún tó fòrùka sọ́wọ́ ta ló fẹ́ ṣe marriage fọ́mọ àlè nígbà tóyún bá ti dé ṣàjẹ ti rògbò Lutai Currency yẹn is one of my products tó náà ṣiṣẹ́ lẹ́yìn ó gbérin lẹ́yìn mi náà àwọn pàṣọ yẹn tẹ̀mọ́ pé ó ti wá tó stage kan tí adìgẹ́jọ́ máa wà ń ṣàwáwù àjọ máa ń wà wọ́n mọ̀ mí mo mọ̀ wọ́n náà nínú àwọn eléré tẹ̀ ń wò yẹn náà ẹ̀yìn àjókòó tí yàn bẹ́ẹ̀ ṣe jókòó tájọ́ ń sọ̀rọ̀ jẹ́ pé bó ṣe ń dìde ń bẹ̀ ilé aláwo ló ń lọ nítorí ẹ̀ bákan náà kẹ̀dẹ̀rẹ́ téléré bá pàdé eléré báyìí ó lè ti rinṣẹ́ ó lè ní kó lórin yẹn máa pọ̀ ẹ̀jẹ̀ ó lè jẹ́ pé kó máa kúrò lágbo gan tí stroke máa lọ mú mọ́lé sí lẹ́nu iṣẹ́ yìí náà ni. tí a bá ń sọ̀rọ̀ nípa orin nílẹ̀ Nàìjíríà oríṣiríṣi olórin ló wà àwọn kan sì wà èyí tí wọ́n yàn láàyò ọ̀tọ̀ọ̀tọ̀ ni àgbà olórin kan ni a tún wà pẹ̀lú wọn lónìí ọ̀pọ̀ àwọn tó ń rójú wọn yìí ti mọ àwọn tí à ń sọ tipẹ́tipẹ́. Ọláyínká mi máa ń fòyà mo gbére ta wíde Aliu Aremu o Ọlọ́run ló ń ṣọlá mi èèyàn kọ́wó Tanzuma ibi abẹ́rẹ́ fújìdé ọpẹ́ ló yẹ ká dá Aliu Aremu o dákun má ṣe rẹ̀ yìí ní ṣeṣẹ́ orin bàbá Bílíkì. nínú orin tẹ́ kọ gan àti morúkọ yín Aliu Aremu Tanzuma creator tẹ́ ẹ bá fẹ́ define orin kí là ń pè lórin. iṣẹ́ orin dúró gẹ́gẹ́ bí nǹkan téèyàn lè fi kọ́yàn lọ́gbọ́n orin kì í ṣe nǹkan téèyàn kàn lè máa kọ ṣá torí ẹlòmíì èèyàn á fi tílé wọn ò bá tòrò èèyàn á fi orin pẹ̀tù sí wọn nú ọmọ mi wọ́n lè máa ran iléèwé kó má mọ ohun tó ń ṣe nínú orin táwọn kọ iná ibẹ̀ náà ló ti máa yọ ọgbọ́n bẹ̀ so orin lágbára gan. Aliu Aremu báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì níbo lẹ ti bẹ̀rẹ̀. ìgbà tí mo ti wà ní primary school mo ti mọ̀ pé talent yẹn wà lára mi. báwo lẹ ṣe mọ̀. ìyá tó bí mi wákà náà ń ṣe ọmọ Ìbàdàn dẹ̀ ni wọ́n so gbogbo àti wọ́n ti máa ń practice eré yẹn nulẹ̀ tó ti máa ń wù mí náà pé torí màá rí i pé tó bá ti ń kọ́ èmi náà máa ń tẹ̀lé wọn láti máa bá wọn kọ́ ìgbà tó wá tó stage kan tèmi náà tí mo bẹ̀rẹ̀ school so mo tún ráwọn tó ń jí wéré wá sílé dáàdì láwọn àgbà olórin Dàlùmọ́ Àyìnlá Garuba àwọn Adé Onígunnu àwọn Alájí Àràsáràsák wọ́n pọ̀ bẹ́ẹ̀ níjẹ̀bú-Òde ń bìbà mo máa ń try láti máa tẹ̀lé wọn gbà yẹn bí pé kí n bá wọn gbótùpá láńtà tó máa fi ń jí wéré ńgbà wọn pé gas lab so mo máa ń bá wọn ògùn gbà yẹn àtẹ̀lé wọn jáde from there ìyẹn spirit yẹn náà wọnú ara èmi náà jẹ́ pé èmi náà wá kó àwọn ẹgbẹ́ mi jọ táà náà ń jí wéré yẹn díẹ̀ láti bẹ̀ ó di pé ká máa súnmọ́ àwọn tó ń kọ
wọ́n ti ń rí fújì kọ so à ń súnmọ́ wọn nígbà yẹn so àwọn náà ń ṣíwọ́ fún wa à ń kọ́ díẹ̀ around 79-80 so kó tó di pé àwa náà dá dúró. àwọn Alhaji Toyib Alamu gbogbo àtàwọn ń kọrin lẹ́kọ̀ọ́ ẹ̀ náà làwọn náà ti ń pàfọ́ọ̀mù nígbà 1979. yeah. mo mọ àwọn kan náà ní Èkó àwọn tí mo mọ lẹ́kọ̀ọ́ ń gbà yẹn mo mọ irú àwọn níwèé agbègbè tí mò ń wí yẹn náà kí ló ń pè Bọ̀nsúè òun náà wà ní Rẹ́mọ ń gbà yẹn. Ṣàyùbá. Àyùbá. ok. Ṣẹ̀fí Àlàó wà lẹ́gbàá ń gbà yẹn náà. ok. so àwọn bíi Kàmọ́lì Àyìnlá ń Kétu àwọn Kàmọ́lì àwọn Tajudeen Aládé so àwọn yẹn náà wà ń bá wọn wà ń Kétu gbogbo yẹn lọ bá àwọn Sàǹdókà yẹn. Yóbóró yóbó ń sìn. máa ń gbọ́ Ìsíkà Bàkà ni. Èwo ni Tàǹsúmà? Kí ló ń jẹ́ Tàǹsúmà? Tàǹsúmà yẹn àwọn schoolmate mi náà máa ń pè mí bẹ́ẹ̀. ok. bíi pé kákan fúnyàn ní ìnagijẹ kan ṣá so wọ́n máa ń pè mí wọ́n ní kí n máa jẹ́ Tàǹsúmà gbà yẹn fún iṣẹ́ eré yẹn. ok. pé kí n máa lo Tàǹsúmà pé tó lẹ́yìn ìgbà yẹn náà la bá ń gbọ́ Pàsúmà. Pàsúmà ti wá before Pàsúmà. Tàǹsúmà. but àwọn kan ló kàn ní kẹ́yìn máa jẹ. kì í máa jẹ́ náà àwọn schoolmates mi kankan. ẹ̀yin ò dẹ̀ béèrè ìtumọ̀ ẹ̀. mi ì tiẹ̀ bí wọ́n bàtà dẹ̀ tí ń lò náà táwọn èèyàn ti ń mọ̀ wá sí bẹ́ẹ̀ náà so akàndẹ̀ gbé. ok now 1979 yẹn tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ yẹn ẹ wá sọ fún wa báwo ni ẹ ṣe wá bẹ̀rẹ̀ sí rìn díẹ̀díẹ̀ à ń wo lẹ́lẹ́ ti rí tí wọ́n ń kọrin. àwọn tó ń lásìkò ń gbà yẹn àwọn bíi Alhaji Toyib Alamu yẹn àwọn bíi Àràsá yẹn Alhaji Àràsá yẹn náà wọ́n wà níwájú ńgbà yẹn. Adéwálé Àdìsá àwọn yẹn ti léètì báyìí wọn ò sí mọ́ so àwọn tí mo lè ní wọ́n wà níwájú wa ń gbà yẹn kó tó di báwa náà wá blow dáadáa táwọn èèyàn fi dá yín mọ̀. Bálẹ̀ á ṣe first record. mo ṣe first record mi ní 1993 ìyẹn ní Woskẹ yẹn èmi mo ṣe Woskẹ. ọmọ Woskẹ ẹ wo gan. ìdẹ́ṣe Ìjẹ̀bú-Òde nìkan ló ti blow títí dé kò everywhere ni. ọmọ Woskẹ yẹ̀wò ni ọmọ Woskẹ. láftà tèmi ṣe lòun ṣe yẹn sọ ní ti Adéṣọ̀kan. ẹ mọ̀ pé àṣà ni kinní yẹn so tó bá ti jáde tí wọ́n bá ti kọ́kọ́ blow àwọn kan máa tẹ̀lé wọ́n máa mú style yẹn náà pé láti jẹ́ ká. báwo lẹ kọ tí yẹn náà. Ìlọ̀láyínká ńkọ́ tí ó jẹ́ àrímú mi ẹ má sọrú ẹ̀ mọ́ àìjẹun sùn ẹkùn bíi káfí lájà lọ́wọ́ ewéle lọ́mọ Aliu yẹn tí n bá jẹ́ tíṣà tán bá ní kí n yẹ̀wé ẹ̀ wò máa fi bínú fún 100% ni òyìn first record mi nìyẹn 1993 gbogbo àná máa ń wọnú ara wa ní Woskẹ yẹ̀wò. ẹ tí wàá kọ Woskẹ ewéle lẹ́sìn fún wa ewéle lọ́mọ orin pọ̀ nú ẹ̀. ẹ tún fún wa mi. so nínú ẹ̀ náà ni mo ti kọ ẹ̀fọn tó balẹ̀ ẹ lọ́yàn tí sùúrù pa nínú pa láti mú pàpàpà jáde nínú nǹkó láti yọ condemn sójà ọyàn ẹ̀lẹ̀ tó mì kò ní já lọ́la kó ṣe onírin lọ́la kó ṣe onírin kò ṣe onírin. èmi ti ṣe yẹn káwọn Obesere tó dé. ẹ gbà mí. so gbà yẹn àwọn music yẹn akàn gbé wọn lóríṣiríṣi ni kò ní ìyá àkàsọ́ lọ́hùn kò ní ìta àkàsọ́ lọ́hùn ọba kò ní ìyá àkàsọ́ lọ́hùn kò ní ìta àkàsọ́ lọ́hùn ẹgbẹ̀rún ọwọ́ o kò ní ìyá àkàsọ́ lọ́hùn èmi mo gbà sọ lọ́wọ́ onísọ wọ́n lọ yàdá ọ̀bẹ kádọ máa fàdá ẹ̀ ṣá èèmà ìṣọ́ ọmọ Aliu o iye bá wọn náà máa fàdá ẹ̀ ṣá ayé mi yóò máa dùn bí oyin ayé ọ̀tá mi á korò bí ewúro 1993 ń gbogbo yẹn. cha. ó pọ̀ èsì ẹni tó lè ṣe ẹ̀rù bá mi bẹ́ẹ̀ bá ń gbọ́ èsì kele máa gbọ́ta ló wà lé àgọ́dọ̀ ayé mi yóò máa dùn bí oyin ayé ọ̀tá mi á korò bí ewúro. Aliu Aremu Tàǹsúmà. ó ti pẹ́ gan. ẹ tún fún mi.
wọ́n kàn ń ṣe yẹ́yẹ́yẹ́ o ọ̀tá kàn ń ṣe yẹ́yẹ́yẹ́ lórí asán ni àjẹ́ wọn ò lè pa mí o yémi ò bá mi yémi bá mi mo ní ẹ kí mi kú oríire mo bá ṣẹ́wòrè Ghana ẹ bá kí mi kú oríire mo bá ṣẹ́wòrè Ghana bá ṣẹ́wó bímọ fún mi máa dẹ̀ sọmọ ní mò ń ráyọ̀ mo rohùn mú bọ̀ mo jèrè ọjà mo jèrè ọjà màmá ti kìlọ̀ fún mi tẹ́lẹ̀ pé n mọ̀ fowó ṣàgbésùn mo yọ ọmọ aláìgbọràn tí mo yọ ọmọ oníṣekúṣe mo ń fowó ṣàmẹ̀mẹ̀ láàrin ìdí mẹ́jọ Ọlọ́run má jẹ́ kán lọ́ọ́ fìdí pa mí nítorí pé ohun tútù mọ́ mi lára ó gbọ́dọ̀ tutù náà gẹ́gẹ́ bí omi àfòwúrọ̀ kan omi ẹ̀ máa ń tutù lára ó wà orin kan ṣe mọ̀ ẹ tún mú mi wá ẹwọ̀bọ tí ń gbọ̀bọ̀ pọn ìyẹn ní tọmọ ṣájẹ tó ń ṣọ̀rẹ́ àṣẹwó ṣebí iṣẹ́ wọn papọ̀ lédè ṣẹnu kóńkó ṣájẹ ti rú ògo ọmọ ṣájẹ tó lóyún tó forúkà sọ́wọ́ ta ló fẹ́ ṣe marriage fọ́mọ àlè nígbà tóyún bá ti dé ṣájẹ ti rú ògo ìgbà yẹn ajé lógo nílé iṣẹ́ wà nílé pákó tó bá ní 2 náírà wàá jẹṣu kárakára lónìí wàmọ̀wàmọ̀ lónìí sùnlésùnlé ẹ̀yìn ẹ̀wọ̀ ọ̀bọ tí ń gbọ́bọ̀ pọ́npọ́npọ́npọ́n ọ̀bọ tí ń gbọ́bọ̀ pọ́n ìyẹn ní tọmọ ṣájẹ tó ń ṣọ̀rẹ́ àṣẹwó ṣebí iṣẹ́ wọn papọ̀ lédè ṣẹnu kóńkó ṣájẹ ti rógo ó pọ̀ gan wọ́n máa ń jáàkì ẹ̀ ní so èmi náà máa ń gbọ́ even níjẹ̀bọdè táwa yìí náà táwọn ẹlòmíín bá lọ play inú àwọn ọmọ olórin yẹn wọ́n á tún fúnra wọn padà sọ fún mi pé nígbà tó stage kan àwọn tó ti mọ̀ mí ti pẹ́ sọ pé orin àlú báyìí oní kókó wádẹ láwọn fi gbowó lágbo Ọlọ́run ò sinmi orí ẹ̀. now first record yín lẹ pè ní Ìwòsùkẹ́ lẹ́yìn first record èwo lẹ tún ṣe. mo ṣe wonderful. ilẹ̀ ṣe ni wonderful yẹn. wonderful ni wonderful yẹn náà mo ti kọ èyí ni wonderful Fuji ẹ ti ń retí òun la tún gbé dé ìfẹ́ tẹ́ ẹ fẹ́ wa kò máa ní tán kò ní tán lọ́la Ọlọ́run kò máa ní tán o tó dẹ̀wọ̀n ó ti ṣe díẹ̀ náà. ó ti pẹ́. nígbà tí mo ṣe Ìwòsùkẹ́ rẹ́kọ̀dù yẹn. ta lẹ ṣe fún. mo ṣe fún Àríyá Sófẹ̀sọ ọṣẹ lòun máa ń ṣe ọmọ àgọ́ òye ni ó ti léètì báyìí so ìgbà tí mo ṣe rẹ́kọ̀dù yẹn fún rẹ́kọ̀dù yẹn blow gan wọ́n fi mọ̀ wá káàkiri so gbogbo Èkó ní Ìbàdàn ní kò síbi tá a gbé rédè ní Nàìjíríà ń gbogbo yẹn tó wá kàn tún rí pé nǹkan yẹn kàn tún rí bákan nígbà tí gbogbo nǹkan yẹn wá ń lọ àwọn eléré mi tún bẹ̀rẹ̀ sí ní dìde because irú Tai Currency yẹn is one of my products tó náà ṣiṣẹ́ lẹ́yìn mi. Tai Currency. ó gbérin lẹ́yìn mi náà kì í ṣe pé ká manage òun á tún fún ẹni tó tún tẹ̀lé yẹn á tún fún ní orin tó tún lè tó nǹkan tún lè kọ so kórọ̀sì yẹn òun ló máa gbé gbogbo ẹ̀ àsìkò òun lòún mọ̀ so òun ló dẹ̀ máa parí ẹ̀ so ó jẹ́ kí gbogbo nǹkan yẹn tún blow dáadáa. ṣe ìgbà yẹn Tai Currency ò tí ì dádúró pé ń kọrin. kò tí ì dádúró. Okay. kò tí ì dádúró. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o níbikíbi tí ẹ bá wà orúkọ tèmi ni Tóyọ̀sí Adésànyà òṣèré orí ìtàgé ni mí ìròyìn aláyọ̀ kan ni mo mú wá fún yín o nípa akọrin ọlá wa olórin ògo wa Alani Nightingale wọ́n ti mú àwọn orin ńláńlá kan wọ́n tún ti sọ̀kalẹ̀ sí YouTube channel wọn ẹ̀yin ẹ ṣáàtì ẹ̀ click Alani Nightingale agbèwá sòòsè ẹ bá wa gbọ́ àwọn orin yìí lọ́lọ́kan òjọ̀kan àwọn orin tó múná dóko ẹ wò àwa ò ní déédéé endorse nǹkan àwa kì í èèrà tí ò lọ́mọ nù tí ẹ bá ti ń gbọ́ àwọn orin yìí ẹ̀ẹ́rẹ́ tí ó máa kọ́ yín lọ́gbọ́n ẹ̀ẹ́rẹ́ tó máa jẹ́ àmúṣe ẹ̀ẹ́rẹ́ tó tún máa jẹ́ àwòkọ́ṣe ẹ̀ẹ́rẹ́ tí ẹ lè sọ pé yes mo kọ́gbọ́n tó pọ̀ ń bẹ̀ ní Instagram ni just tag @Alani Nightingale
YouTube Alani Nightingale. Ẹ subscribe, ẹ wò ó, ẹ share ẹ tẹ̀ tún bá wa follow ẹ̀ gan-an ní Instagram. You will be glad you did. Olórin ọba Alani Nightingale. Gẹ́gẹ́ gẹ́gẹ́ Alani Nightingale. Bàbá máa ń yọwọ́ lọ́rọ̀ mi o. So second record yín lẹ pè ní ní wonderful. ok lẹ́yìn wonderful yẹn ń kọ́. A ti ṣàìmọye combination, a ṣe total experience, a ṣe live and direct, a ṣe combination, a ṣe hot water, a ṣe dancehall. Dancehall yẹn la ṣe. kí lẹ ṣe nu my story yẹn sọ́dọ̀ ayé yín lẹ sọ́bẹ̀ ní abẹ́. Nípa nǹkan tó ṣẹlẹ̀, because ká tó lè wà bá ṣe wà náà, there are so many things tó ti ṣẹlẹ̀ ń gbé sí ayé èèyàn. Kí gbogbo nǹkan kan tiẹ̀ rí bákan. So kí iṣẹ́ máa wà ń gbà míì, kéèyàn kan jókòó kí bí oṣù kan lẹ́yìn tó ti ń lọ from Monday to Monday before, kó má kí iṣẹ́ ẹ̀ máa lọ bẹ́ẹ̀ mọ́. So àwọn ẹlòmíì bíi pé ká tún lọ play níbì kan tí ó yẹ ń sìn, kí àwọn ọmọ ìgboro kọ́kàn dé, wọ́n dá wàhálà lẹ̀, kán máa bára wọn jà lórí wọ́n fún wọn lówó, wọn fún wọn lówó, wọ́n destroy party oní party, gbogbo àwọn nǹkan yẹn ṣe mọ́ eléré tó dẹ̀ wá play náà máa of course wọ́n máa kó sí yọ́yọ́ yẹn. So gbogbo àwọn nǹkan yẹn ó pọ̀ lóríṣiríṣi. Ọmọ ilẹ̀ Ifá pátá ẹ̀ sókè òun jábọ́, awo nànà àwáwò sùn sí mi láàyà ọmọdé tètè, mo rójú ẹ̀ níbẹ̀ ẹ̀ ṣáájé ń wá, ṣọ́jà ń ta ọ̀ṣẹ́ ti ra aṣọ ọdún, ṣẹ́ ti ra bàtà àsìkò tí ń ṣe pọ́kú lówó, ajé àwọ̀ gbà á o. tí kò sí ẹ̀kan yẹn ń kọ́ ó ní tí kò bá lè kinní kan láyà. Ẹ̀fọn tó bá lé ẹ lọ́yàn, ìṣàyà ọyàn gangan ni. ṣé ìyàtọ̀ ló wà láàrin àyàtọ̀ yàn. Ilé lọmọ mu, so bàbá náà dẹ bàbá àtọmọ ń jà jẹ wá láyà àyàrí náà ikùn lélẹ́yìí ìkùn àyàrí ọyàn separate lọ́tọ̀. ok fún mi. Ẹ̀fọn tó bá lé ẹ lọ́yàn fi sùúrù pa nínú pa láti mú pápá jáde, nínú kó láti yọ condemn sójà, ọyàn ẹ̀lẹ́ tó mì kò ní já lọ́la kó ṣe òní rìn. nǹkan tí mo fẹ́ béèrè náà nìyẹn ẹ̀yin ti rí kòstérì ni. Àkóso póríṣiríṣi. ẹ ti rí rí. àwọn wà dáadáa a ti rí dáadáa tá a bá rí àní tó kọ́. ó náà mo sọ ọ̀rọ̀ mi ò fẹ́ ṣe mọ̀ kí àwọn tó lè fi nǹkan kan ní ọ̀rọ̀ mi fẹ́ mọ bí tẹ́ ti rí. a ti rí dáadáa a ti rí dáadáa. kòstérì onírin. tó bá ká wọn lára ń fúnra wọn bọ̀ wọ́n á yọ kúrò fúnra wọn. mo ti wà pẹ̀lú àwọn dádì mi Alhaji Wasiu Ayinde dáadáa rí pé kán wá play kán dẹ̀ bá a náà ságbo yẹn. So kò sáwọn àgbà olórin tí mi sọ pẹ̀lú wọn. bí ẹ ti sọ. mo súnmọ́ Rashidi Ayinde dáadáa ń bàdàn. Gbèdéńgè. mo súnmọ́ Mèrègè ń bàdàn. wọn Paso yẹn tẹ̀mọ́ pé ó ti wá tó stage kan àti fẹ́ jọ máa wà ń ṣàwáwù àjọ máa ń wà wọ́n mọ̀ mí mo mọ̀ wọ́n náà. Òṣùpá àjọ wa ni Òṣùpá gan àti ẹ̀jọ̀ máa ń sọ̀rọ̀. ọba orin. àjọ máa ń sọ̀rọ̀. ẹ̀yin náà gbà pọ̀ ọba orin l'Òṣùpá. ọba orin ni náà nígbà tó ti jọba gbogbo fújì náà ọba wa náà ni. Màlá ń kọ́. olórin ni. Ṣẹ̀fẹ́ Àlàó ń kọ́. olórin ni. ẹ tún fún mi lórin kan náà. àsálámọ̀ lẹ́kùn onílé mo sálámọ̀ kí n tó wọlé àgọ́dọ̀ ìbá sátìrámọ́n ìbá náà bí mu ọmọ mo ṣe bá Jésù Kristi ìbá kínní kan tó sórí kodò tí ò ṣomi ìbá yá mọ̀ pé wọ́n sórí kodò wọn ò ṣẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kó yẹ tá à ń sùn mà mo wá rí mojúbà fáwọn àgbààgbà mẹ́ta tán mọ́ di ìyẹ̀ta ẹ̀jẹ̀ kojú náà ń fẹ́ mi Àrẹ̀mú Pasuma. bí mi ò sí nílé gbogbo ayé ni yóò mọ̀ bí n bá ti dé ẹgbà porin ló wọ̀lú bí kinní olólà àjò báńkì lásán nínú igbó àwọn ẹranko àwọ̀ṣin mo ti dé Pasuma ẹ̀pà lọ́lọ́ àgbà ló ń sọ̀rọ̀ kọ́mọdé máa wòye ni ara ò ní sán lójú ọ̀run kílẹ̀ máa ṣe mí títí àṣẹ Ọlọ́run Sátìrámọ́nì ni bí mo ṣe ń kọ fújì tán rí mi gbọ́
lẹ́ni wíyà ní gbogbo àgbáyé ọmọdé mọ̀ mí táwọn àgbà tún mọ̀ mí ṣe bọ́ lọ́hùn lókè lójó rí bẹ́ẹ̀ bàbá lókè ló di rí ẹwà fákòókò. but Tansoma àwọn composition yìí ìbúlẹ̀ tí ń rí ṣá. èèyàn máa jókòó ní kí ṣe gbogbo orin náà làwọn producer ń fún yàn irú èmi sì tí n bá sùn gbà mí mo máa ń ní extra ìwé níbi orí mi ṣe pé tí inspiration yẹn bá ti gbé wá màá jí màá kọ ọ́ lẹ̀ ọ̀ kí n mú fóònù mi kí n sáré rìkọ́ọ̀dù ẹ̀ so tó bá dijọ́ kejì màá máa gbá research ẹ̀ màá máa join wọn mọ́ra òye yín sìn because èèyàn lè máa kọrin kan tó jọ mọ́ ti eléré kan. but irú tí kò stay yẹn ṣojú àlá náà nìyẹn ti wá àbí live direct. live direct làwọn yẹn gbogbo àwọn orin táwọn kan ń gbà yẹn ẹ mọ̀ eré ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣe mọ̀ gbogbo àwọn èèyàn máa láwọn sísí táwọn máa tẹ̀lé lóṣìṣì táwọn máa gbá research láàrin ara wa irú àwọn boys wọ́n lè máa sọ̀rọ̀ kan káwọn kan rò péré ni àwa dẹ̀ mú àsáré àfi compose so àdẹ̀dò ẹnìkan náà ní kí kò sí onírin kó ṣèbà fóníke kóníke kó ṣèbà fónírin kò yé yín sìn so àdẹ̀ à ń wo pé ẹ̀fọn tó bá lé ẹ lọ́yàn tó bá fi sùúrù pa èèyàn á dàbádàbọ̀ ọyàn yẹn náà. á dàbádàbọ̀ ní pus. Ọlọ́run ó dẹ̀ lè já. ok yàtọ̀ sílò àwọn orin mi ìwò lẹ tún ṣe fún àwọn àgbàlagbà. ìjà kọ́ òwérè la wá ṣe o ìjà kọ́ òwérè la wá ṣe à ń gbọ́ sáṣá àwa ò sá o àwa ń gbọ́ yàyà àwa ò yà ta ni òkùnkùn ń dẹ́rù bà ta ni àbùké ń gbàkúrú mọ́ ta ni òkùnkùn ń dẹ́rù bà ta ni àbùké ń gbàkúrú mọ́ béèyàn torí wa ṣépè àforí ẹ̀ gbé o ìjà kọ́ òwérè la wá ṣe. gbogbo rẹ́kọ̀d tẹ́ wá ṣe tóbi mélòó. at least mo ti ṣe rẹ́kọ̀d bíi 8 nsìn ní sọ èyí tí mo bí combination gbélére kan mọ́ra. àwọn eléré wo lẹ́jọ́ ṣe combination yẹn. àbúrò mi kan wà ní Èkó báyìí wọ́n ń pè ní Dúpẹ́ Ṣàbà. ok àtijọ́ ṣe combination Ṣẹ̀rílà Àtàndá Lẹ́pẹ́ àtijọ́ ṣe combination Kàlámù Àyìndé àtijọ́ ṣe combination. àwọn eléré kan náà tún wà tá a tún irú Banana Àyìndé àtijọ́ ṣe combination so wọ́n wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kò síbi tíṣẹ́ fújì ò ti jogun because inú àwọn eléré tẹ̀ ń wò yẹn náà èmi àjókòó tí yàn bẹ́ẹ̀ ṣe jókòó tájọ́ ń sọ̀rọ̀ tó jẹ́ pé bó ṣe ń dìde ń bẹ̀ ilé aláwo ló ń lọ nítorí ẹ̀ tó yẹ yín sìn so ìgbà kan náà kẹ̀dẹ̀rẹ́ téléré bá pàdé eléré báyìí ó lè ti rinṣẹ́ ó lè ní kó lórin yẹn máa pọ̀ ẹ̀jẹ̀ ó lè jẹ́ pé kó máa kúrò lágbogbo ohun tí stroke máa lọ mú mọ́lé tó yẹ yín sìn lẹ́nu iṣẹ́ yìí náà ni but nígbà tí Ọlọ́run dẹ̀ ti máa gbógun ẹ̀dẹ́ tí Fullman tó ti da ọgbọ ọ̀pọ̀ eléré pọ̀ ń sìn so nǹkan yẹn ò ṣe kò fi bẹ́ẹ̀ kọ́ mọ̀ iṣẹ́ ayé là ń ṣe. ṣán ti rinṣẹ́ yín rí. àwọn ti níṣẹ́ mi rí. báwo ló ṣe ṣẹlẹ̀. èmi pẹ̀lú eléré kan la jọ ṣeré ń gbà Ìjẹ̀bú-Òde ló ti ṣẹlẹ̀ but òun wá láti Ìbàdàn onífújì náà eléré yẹn ń gbà yẹn òun náà ò sí láyé mọ́ báyìí ṣá but òun náà ó ti wà tipẹ́ láyé ó dín days. báwo ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn tẹ́ fi mọ̀ pọ́n ti rinṣẹ́ iṣẹ́ dẹ̀rọ bí jẹnẹrétọ̀ yín kọ́ ló fọ́kọ̀. kì í ṣe jẹnẹrétọ̀ àwa ti ń play tóun náà ti ń play but later àwọn crowd tàwa wá pọ̀ ju tiẹ̀ lọ so ṣàdédé la rí pé irinṣẹ́ yẹn ó break down so náà tó wá wà nù ìlú yẹn náà sọ fún wa pé àwọn eléré tó ń ṣeré bẹ́ẹ̀ pé ó mú wo kan dání àbí padlock èpo ń sọ̀rọ̀ sí pé bóyá máa ti kọ́kọ́rọ́ yẹn báyìí ní iṣẹ́ wa stop níbi tí a ti ń ṣeré so lọ́jọ́ yẹn náà ó lọ opportunity yẹn lọ tó yẹ pé kò sí iṣẹ́ yẹn jọ yẹn ó ṣeré yẹn lọ but kò pẹ́ náà tó ṣe gbogbo ohun tó máa ṣe yẹn náà làgbọ́n náà mọ̀ so létà àkàndẹ̀gbọ́ kó ti kú èmi ń sìn bẹ́ẹ̀ mi ṣe wà mi tètè believe lórí pé à ń ṣe dúdú àbí ọkàn pé kí n kàn ṣe prayer so àbí kí n lọ mọ́ṣáláṣí kí n kírun
so mi ò ní gbàgbọ́ ìgbà tí ó dẹ̀ dàbí pa tí ń dàgbà náà lóye yẹn ṣẹ̀ wá ń yé mi díẹ̀díẹ̀ pé èèyàn máa ń fi kan kún kan ẹ̀ mò ń jáde òun ké pọ̀ ọlọ́run mi so ọlọ́run náà tún gbá ilé lọ́wọ́ náà àtún lọ ń bá wọn. ọlọ́run ọba ṣàánú mi ò má ṣe jẹ́ òun bọ́ sọ́wọ́ ayé èyí tó bá ti dára lèmi ń tọrọ bíbàjẹ́ inú ẹ̀ mo bẹ̀ ẹ́ ọlọ́run ẹ má ṣe jẹ́ kó jẹ́ tẹ̀bí mi pẹ̀lú ara má ṣe jẹ́ kó jẹ́ tó lólùfẹ́ mi pẹ̀lú ẹbí ọ̀nà tèmi yóò gbà tí wọ́n fi ní lárí tó bá ti jẹ́ yẹn lèmi ń tọrọ tí wọn ò dẹ̀ sọ pé kí tẹ́nìkan má má dá ọlọ́run dákun dáàbọ̀ ṣàánú mi gbogbo àwọn olólùfẹ́ mi Àlíù Arẹ̀mú wọ́n ṣe jẹ́ kán lọ sẹ́yìn ní ilé ayé òkè lẹ́yẹ ń fọ̀hún òkè ni mo fẹ́ kán máa lọ torí gbà tán bá ṣì wà lèmi náà ń ṣì wà tí màmá à ń rówó náà ọba dákun mọ́ pa láàánú mi ọba dákun mọ́ pa láàánú mi. Àlíù Arẹ̀mú Tansoma ni a ti ń gbádùn láti bí 30 ìṣẹ́jú ó dín díẹ̀ yẹn ẹ ṣì ń lò dèrè náà ká láwọn fáàn kan wò yín tọ́rọ́pọ̀ àwọn èèyàn ni wọ́n ti rántí eré yín ọ̀pọ̀ ọmọ Ìjẹ̀bú ìgbà tẹ́yìn sọ 1979 80s 90s ẹlòmíì ti wà ń lo òyìnbó wọ́n ṣe ń rí yín báyìí ni wọ́n á wò pé ẹ ṣì ń kọrin náà. bẹ́ẹ̀ni mo ṣì ń kọ dísìn mo ń kọ dísìn ìbáníkà mo ṣì wà lótẹ́ẹ̀lì kan ní ọjọ́ Sunday tó kọjá so mo dẹ̀ ṣì lọ play lówù kíjà ní Saturday tó kọjá. eré ṣì wà dáadáa. èrè tó tún wá fẹ́ gbà mí mo wà lápọ̀. ọ̀yà ẹ fún wọn ní tẹlifóònù nọ́mbà yín sà ẹ̀yin tẹ́ fẹ́ pè wọ́n báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè wọ́n káàkiri àgbáyé Àlíù Arẹ̀mú Tansoma the Tansoma creator ẹni tó kọ́kọ́ kọrin wò skẹ́ yẹ̀ wò ẹ ti gbọ́ ń sìn ọ̀yà ẹ fún àwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín sà. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní diaspora ní Nàìjíríà ń bí Àlíù ṣì wà mo wà lákọ̀ọ́bí ìbọn anytime ẹ bá fẹ́ rí mi ẹ rí mi fóònù nọ́mbà mi lélẹ̀ 08076470900 08076470900. lágbára ọlọ́run ọba ìláyé ìfẹ́ tẹ́ ẹ ní sí mi ìtẹ́lẹ̀ ní kẹ́sì máa ní o àwa náà ànígbàgbé yín o lágbára láwùrà. Ìjẹ̀bú Ìléṣe ni a tún ti wá bá Àlíù Arẹ̀mú yìí a sì ní àwọn olórin tó pọ̀ ó ṣeé ṣe kí wọn náà láwọn olórin kan nílùú tí náà tẹ́ fẹ́ ká gbé síta tàbí fẹ́ ká bá yín ṣèwádìí nípa wọn ẹ̀yin náà gbọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n ti ṣe é lẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń jẹ tipẹ́tipẹ́ Àlíù Arẹ̀mú náà lẹ ti ń gbọ́ láti bí ìṣẹ́jú mélòó kan yẹn ẹ ṣé gan kò ní bàjẹ́ sá ẹ ṣé àdúpẹ́ o. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbẹ̀yìn tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.